ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi, aláàánú mi. Ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí mi. Ẹni àgbójúlé ló ń já ní kulẹ̀. Ẹni àbáfọ̀rọ̀ lọ màá ló ṣe ní báṣubàṣu. Put your trust in the Lord, trust no one because kòkòrò tí ń jẹ ẹ̀fọ́ ara ẹ̀fọ́ ló wà o. Igi àbáfẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́. Àwọn ọmọ tá à ń pàdé ní kílọ̀bù ẹnu ọkọ̀ bẹ́ẹ̀ yẹn kó tiẹ̀ mú kan nínú wọn kó jọ̀wọ́ ìná. Wo méjì tó wà nílé mo ṣe ń lu jọ̀njọ̀n kí kan gbogbo everyday náà ṣé ó yẹn tiẹ̀ dóyún ni kí ni assurance pé tí bá tún lọ gbé kan ní wàhálà kan níta wọ́n ẹni tó ní ìrora ara kan problem kan ni obìnrin méjì double problem o tún lọ gbé kan láta ṣé o fẹ́ kí fi ọlọ́pàá mi pé ọmọ ẹ̀ náà ni mo dẹ̀ wá kiri. mi ò rò pé ìyẹn máa ṣe é ṣe ìwọ fi òfẹ́ kẹ́ waste owó yín ni o tẹ́ bá ní kí sóúnjẹ náà èmi ò rò pé ìyáálé mi àtọmọ yín máa jẹ́ inú ẹ̀ o kàn mọ́ dáa pé ẹ̀ waste owó yín o. ta ló rán kó má jò jẹ wọn ẹṣẹ́ nìkan wọ́n ìwọ́n dáwọ́ bẹ́ẹ̀ wọ́n ní jẹ ṣẹ́ nìkan wọ́n ẹṣẹ́ kó má jò jẹ wọn. But the first thing is this. Sórí ibi tí mo wà yẹn inú ìgbádùn mo wà chief tọ́jú mi everything ló fi ń tọ́jú mi owó ti bí gbogbo ẹ̀ ó yẹ kó rí iná tí mo wá ń lọ sí club. mi náà mọ in fact ó ṣò lára ẹ pé chief ń tọ́jú ẹ. ẹ ṣáà ti respect ọmọ rẹ. jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Àdùkẹ́ tèmi nìkan ṣoṣo. Àdùkẹ́ tèmi nìkan ṣoṣo. ọkọ mi nìkan jọjọ. ẹlẹ́yinjú ẹ̀gẹ́ àdùmáàdán Àdùkẹ́ mi àdùkẹ́dùkẹ́. sórí ìdí tí mo ṣe pè wá bí pé mo ń bẹ gbàládùra mo ń bẹ ọlọ́run ọba Elédùmarè ọlọ́jọ́ òní pé kó jọ jáde nínú ọlọ́lá rẹ̀ kó jọ kó jẹ́ kó finú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọkùnrin nínú ilé. sórí Kọ́lá tó ń wò yẹn I had him very very young. I was in my early 20s. Kọ́lá tó wù yẹn ṣé ó wá bójú mu pé láti ọdún gbọ́n ẹ wò yín sìn ẹ wò pọ̀lú inú ilé ń sìn ẹ ti dàbí ẹgbẹ́ ìyàwó mi méjèèjì nìyẹn dàbí ẹgbẹ́ pọ̀lú Kọ́lá nulẹ̀ ṣó wá dáa kí irú Kọ́lá tún fẹ́yàwó nulẹ̀ kó tún bímọ mọ́ yín lásán sí yín rárá ṣó dà bẹ́ẹ̀ no because tí Kọ́lá bá mú ìyàwó wọlé ń sìn ó máa bímọ ni kò yẹ tó mò ń bẹ́ẹ̀ gbàládùra Ọlọ́run á dẹ̀ fún wa ṣe. Torí nǹkan tí mò ń rò ó máa lẹ́yìn o tí ò bá tètè fi ní ṣòro gbogbo ẹ̀yìn gbọ́mọ̀ kan èmi máa jáde máa wáyàwó kékeré yìí. ìyẹn ni mi fẹ́ o mi ò fẹ́ o ẹ má tẹ̀ try ẹ̀ tẹ́ bá tẹ̀ ń rò lọ́kọ̀ ẹ má try ẹ̀ because èmi ti bẹ́lẹ̀ dá mi pinnu mo dẹ̀ ti bẹ́lẹ̀ dá mi yàn pé wọn ò ní fẹ́yàwó lé mi o because ìgbà tí mo bọ̀ lé yín ẹ sọ fún mi pé bẹ́ẹ̀ fẹ́yàwó lé mi o mi ò dẹ̀ nígbà ò ṣe ẹ má try ẹ̀ o. Àdùkẹ́ listen to me gbogbo nǹkan tiẹ̀ tó bá ti bẹ́ẹ̀ sọ Àdùkẹ́ o wà á dẹ̀ ká gidi borí bí fanu ibo kí ló máa ń ṣe ẹ̀gàn mo ní mò ń bẹ ẹ́ gbà ládùúrà ni ṣé èmi ló bá ẹlẹ́dàá mi sọ̀rọ̀ pé ọmọ kan sọ ní fẹ́ bí láyé èmi ò bá ẹlẹ́dàá mi sọ bẹ́ẹ̀ náà bí a fọ aláàtìṣe ni wọn ní wọn àti ṣe ara ẹ̀ mo gbà ládùúrà fún ẹ Kọ́lá tó ń wò yẹn he needs brothers
he needs sisters. Ó dẹ̀ máa ní wọn. Báwo ló ti fẹ́ ní wọn? Mi ò tí ì mọ̀, but ó máa ní wọn ni. Láti ọdún mélòó nìkan ló lè come on, what are you talking about? Pẹ̀lẹ́, that is all I want to tell you. Ẹ wo chief, títí mo sọ yẹn. Gbogbo ọ̀rọ̀ kẹsàn-án mo gbọ́, but ìyàwó kẹta yẹn mi ò fẹ́ o. Mi ò fẹ́ o. Kẹ́ra shade mind yín, kẹ́ shade mind yín ni o. Ẹ má try ẹ o. Ẹ má try ẹ o. Mo sọ fún bẹ́ẹ̀ o, ẹ má try ẹ o. Tẹ bá tẹ ronú lọ bẹ́ẹ̀ má try ẹ o. Bẹ́ẹ̀ gbà tẹ fẹ́ bí àìsàn fún ìyàwó mi ni. Ṣé ẹ sọ fún fẹ́ bí ìyàwó mi ni? Ṣé ẹ sọ fún fẹ́ bí ìyàwó mi ni? Jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Ọlánú mi, ọlánú mi. Ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí mi. Ẹni àgbójúlé ló ń jẹ́ nípìnlẹ̀. Ẹni àbáfọ̀rọ̀ lọ màá ló ṣe ní báṣubàṣu. Mo ṣoríire o, ẹlẹ́dàá mi mo dúpẹ́ o. Kí ló ṣẹlẹ̀? Guess what? What is it? Guess now. Abeg, no put me for all those guessing. Wetin? Kí ló ṣẹlẹ̀? Chief fún mi ní 50,000 naira. 50,000 naira. Ló ń kígbe báyìí. Chief dẹ̀ disappoint me ṣá. 50,000 naira. Ṣé ìkan tó wá ń kígbe fún nìyẹn? Disappointment lọ́dọ̀ tiẹ̀. Lọ́dọ̀ tèmi kàn ṣe disappointment o. Ṣùgbọ́n nígbà tí chief kọ́kọ́ fún mi 50,000 yẹn, mo kọ́kọ́ fẹ́ dákú. Mo ní tí máa dákú, ta ló máa jí mi? Ọmọ, wọ́n ló ní kí n máa ṣe bíbí gẹ̀, mo tún compose ara mi. Ó ṣe, okay sir. Ó ní what's your, ó mọ̀ nǹkan tó wá fọ́ nísìnyí. Ó ní what's your name? Mo kàn ní Joy. Ó ní àwọ̀ yìí mo kàn ṣe sà. Ó kàn ṣe fún mi 50 naira gbà. I will see you later. Ṣé bó ṣe máa ń rí nìyẹn? Ó ní chief ò ṣe kankan. Ó ṣe kankan. Kó tí mo sọ fún ẹ nìyẹn. Chief ò ṣe anything. Ó fẹ́ 50,000 naira. Ṣé ìjọ wo ni Kọ́lá ti fún ẹ 50,000 naira rí? No sọ̀rọ̀. Jẹ́ àfọ̀rọ̀kọ́lá lè rí nǹkan tó máa ṣe fún mi. Kí ló ń ṣe lọ́wọ́ náà? Mo ń dáná lọ́wọ́ ni. Báyẹn tì. Mo máa jẹ. Ó dá lọ dànù. Ó dé lọ ṣe ìwọ tó kọ̀ fẹ́ gbé ẹ jáde. Náà ṣe mí. Mo fẹ́ gbé ẹ jáde. Mo fẹ́ ṣe ayé fọ́ọ̀nù ìyàfẹ́ jẹ́ ẹ̀sìn àbí ló kà níwò ní wọn. A máa wò ó, máa gbé ẹ jáyé. Dá mi lóhùn kó pa gbogbo nọ́ọ̀sẹ̀sì tó ń ṣe yẹn tì. Akọ́ṣẹ́ṣe ìbẹ̀rẹ̀ campus. Báwọn àgbẹ̀. Jọ ìdí. Báwọn àgbẹ̀. Stretch ni mo ma ti wa. I need to really check out. Because I think we know what about as well. Maybe you take it out tonight. Okay, fine. It's about what my Blazers by Los Santos. I need to good cut. I'm gonna pick this. Shit, no one is shit, no one. Shit, my shit good shit. This time I don't see fantastic. But I like how much that is. What does it look like? This? Yeah. What I mean, size beyond it. Yeah. Large here, that's what I went. I've been willing to judge it. Like 2 of them. Wow. Nice. All look more head, more crazy stuff. So much just you rap with the other time. Let me drop this out. What is it, sir?
black blazers àti red top pẹ̀lú blue jean ní máa fi ṣe ọkọ̀ lọ́ máa pè ní colour block ó fine colour range ilé àbí. ilé náà fine ṣé kí n mú mi. kí ló máa ń lè lọ́wọ́ kí n I'm very very good. Thank you so much. You know my life, my world, my everything. I don't feel about it. I feel about it like this. Ọlọ́run kì í ṣe lórí àbára mọ́. Èmi náà sọjọ́ fún ẹ̀ka lẹ́rọ ẹlẹ́rìí much. Ìní tó bá wù wá ń kọ́ kó àwa ti ṣọmọ lérí òun ti ṣàgbàdo kó síbi tó rẹ̀. Mo tọ́lọ̀ rọ àwọn àgbà wọn kòkòrò tó ń jẹ́ ẹ̀fọ́ ìdí ẹ̀fọ́ ló wà. Ẹ lè bìlí pé ẹni tó ń ṣe àìrọ́mọ bí wa inú ilé ló ń gbé. Inú ilé ló wà. Ẹni tó ń ṣe wá tó yẹ ká rọ́mọ bí inú ilé ló wà. Ẹ lè bìlí pé Kọ́lá gangan lẹni tó wà ní di àìrọ́mọ bí wa. Ṣé rí nígbà tí màá wádìí wọ́n ní èmèrè ní Kọ́lá. Wọ́n ní àwọn spirit tán bá Kọ́lá tán bá gbé wọ́n ní wọn ò kí fẹ́ àbúrò ìyẹn Kọ́lá náà wọ́n ní dábàá lè Kọ́lá jáde kúrò nílé àdégbọ́ pa débi tá a ti gbọ́ gbé ọmọ wọ́n ní ọmọ kankan àlè bí anybody ò lè bí ọmọ kan nílé bí mo lè ṣe wáyé mi fẹ́ bímọ o àyàfi kẹ́ lé Kọ́lá o tẹ́ ẹ̀ bá lé Kọ́lá kì í ṣe tó mọ bí ẹni tó nílé. Ọkọ mi Ìyàwó mi. ṣe máa gbọ́ tèmi. Mo gbọ́ tèmi. Èèyàn lásánlàsàn ni Kọ́lá jẹ́. Kọ́lá ò lè dáṣẹ́ Ọlọ́run ọba dúró. Èmi gbàgbọ́ pé àsìkò Ọlọ́run ò tí tó fún wa nílé. Tásìkò Ọlọ́run bá tó fún èmi Adéṣẹwà máa finú mi ṣoyún má dé fẹ̀yìn Kọ́lá. Máa bí mi. Ẹ jẹ́ ní dákẹ́jàre ẹ máa wọ ẹ̀ka fẹ́ gbòòrò mọ́ di ẹ̀ lọ́wọ́ tó tún ṣe kí ẹ̀yin ọ̀nà ṣé ìdọ̀dún mà nù ẹ̀yin tẹ́tí dọdún mẹ́wàá ẹ wá ṣe pé kíní kan. Àbí mo kọ́ wá bí wá kà ní. Àwọn wá bí wá kà ní. Ẹgbẹ́ kan tó sọ lẹ́nu. Èmi ti lọ́dún mẹ́wàá. Tí ó tẹ̀ yẹ kí iye tó rí fọ́ yín kó máa kàn bò ní. Gbàtà ní ká gbà yín lẹ̀. Ẹni pépé sí o, ọlọ́yẹ̀yẹ̀ lásán ni. Bẹ́ẹ̀ lọ sí sọ́ọ̀ ṣé wọ́n lọ́ fẹ́ gbà mí lẹ̀? Ìfọ̀ yìí wọ́n lọ́ fẹ́ gbà mí lẹ̀. O tí mọ̀ kankan ṣe rí àwọn òbí tẹ̀. Ẹni tó ti wèrè. Ẹ̀kọ́ wáyé mi. Tèmi bá mi. Gidi gan. Wọ́n ti kàn mí lára. Adúkẹ́. Ìyẹn ni pé ìwọ ti yá lọ́wọ́ lọ́wọ́ káàkiri. Ṣé rárá o, ilé aláwo mi ò mọ̀ náà. Ta ló wá sọ fún ẹ pé èmi rè ní Kọ́lá? Ṣèbí ṣọ́ọ̀ṣì náà ni. Ṣọ́ọ̀ṣì náà ni. Chọ́ọ̀chì ni. Kí ni ìyàtọ̀ tó dàkílẹ̀ aláwo? Kí ni wọ́n sọ? Adúkẹ́. Ṣọ́ ara gidigidi gan. Adúkẹ́ kí ni mo sọ? Mo ní kó ṣọ́ ara ẹ̀. Next time tó bá fi jẹ́ kí n wọ̀n ẹ̀ báyìí nílé. You will know why I am called Chief Ọláníyàn. Solution ni o. Ẹ tó máa fún ilé jẹ̀ lórí. Ó rè àjẹ́ ó kú ti ṣe ṣe ọdún mẹ́ta máa ń gbọ́dọ̀ wá kùsì sí èmi máa wá solution sí Aláàánú mi jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí mi. Baby! Ayé mi. Kí lẹ tún ṣe lórí làbí? Kí la fẹ́ ṣe? Ìwé náà ni aṣáájú para wa. Oh my love. Love you, you're welcome. Báwo ni? O tẹ̀ bèrè pé báwo ni trip mi? Ó ti hàn lójú náà. Ọ̀nà freshen up wa ni gbogbo ẹ̀kẹ́ wa yìí o. Mom ti tọ́jú mi náà. I'll try, baby, sit down. Sit down. Èrò trip náà lè lé. Yes, sir. Jókòó rẹ̀. Sure. Ọ̀rẹ́ wọn kọ́ sí mo bẹ̀ kẹ́. Wow, lovely shades. Like mo kó máa ń like white. Wọ́n ló mọ̀ láti bá
I'm talking to black trousers. Yeah. Wine, Hennessy. Man, this is a double color, Nisha. It's a fine. Wow. Oh, wow. I really don't find it, sir. You tell me you should go to Mama Rieba. Speaking it. Ìfẹ́, má fọwọ́ bà mí jẹ́. Tó fún mi gan mi tí ì ná tán. Ó máa di gbogbo ìgbà. Ṣé màá tún máa kọwọ́ sí ẹ lọ́wọ́ ní báyìí? Báwo ṣe fẹ́ fowó bá ẹ jẹ́? Okay, báyìí ò fẹ́ kí n máa fún ẹ mọ́. Okay, máa kúkú stop. No, Ìfẹ́. Bọ́tí tó fún mi náà ṣì kú mi tí ì ná débi kankan. Mo pé tó ń kú mi máa fún mi lówó máa rò pé ìfẹ́ mi ò kájọ máa ṣe ẹ̀ ikọ̀ nǹkan tí máa ń ṣe nìyẹn. Ìṣá Ọlọ́run á máa bù sí fún wọn. Àmín o. Àbòdì ń dolókun, àbòdì ń tọ́lọ́sà o. Ìgbò ògùn lójú akẹ́kọ̀ọ́ sàkó. Chike láti lọ fún lecture mọ̀ pé sciences ló wà. Àwọn tí wọ́n bẹ́ẹ̀ máa ń jọ lecture mẹ́ta mẹ́rin pọ̀ ni. Ó di after 4, 5, 6 hours kó tó dé báyìí sí. Ṣé mi nìkan mú wà nílé? Ẹ̀yà àfẹ́rí ṣé mo dúpẹ́ gan-an lọ́wọ́ ẹ̀. Ṣé Chike wà ní bínú báyìí tó jẹ́ pé mi nìkan ló bá ra nǹkan wá? Ṣé gbàgbé láti ra size tòun náà ni? But next time mo promise pé màá ra size ẹ̀. Wọ́n ti mọ nǹkan tí màá ṣe. Màá wá àwọn tó máa fáìn bíi méjì mẹ́ta fún àlọ́ slim fit ẹ̀ lọ́dọ̀ télọ̀. Ṣé ìfẹ́ mi? Ní ìtòdì ẹ̀dẹ́ yìí kò sí nǹkan kan lé o. Bí wọ́n ṣẹ̀ṣẹ̀ mú gàrí tán lọ́sàn-án yìí. Ṣé wàá mú? Position tí o wà nílé as the only child, and not even the only son, the only child, tó ń dágbé tó ń dá sọ, ṣé inú ẹ̀ dùn sí, ṣé ó tẹ́ lọ́rùn? Dad, mi ò understand yín. Nǹkan tẹ́ ń try láti ṣàlàyé yóò yé mi dáadáa. Kò yé mi. Àwọn tí mo ń try àti sọ ni pé láti how many years now tí mo ti bí ẹ, mo fẹ́ yàwó méjì, ṣé kì í ṣe pé má bínú sọ̀rọ̀ tí mo fẹ́ sọ, ok? Ṣé kì í ṣe pé ẹlẹ́dàá tiẹ̀ kò fẹ́ kí o gbà kúrò? But Dad, báwo lè ṣe máa ro orú nǹkan báyìí? Kò yẹ kẹ́ máa ro orú nǹkan báyìí náà. Ẹ̀yin tẹ́ bí mi, ẹ wà fertile ẹ fi bí mi. And my mom of blessed memory was fertile too, náà ṣe ṣàbíamọ. Nítorí pé àwọn ìyàwó tẹ fẹ́ǹsì yìí wọn wá ṣàbíamọ. Ẹ wá rò pé bóyá ibi tèmi ni. I'm sorry to say o, àwọn ìyàwó yìí nìkan yẹra wọn wò. Kọ́lá ò rò bẹ́ẹ̀, ò rò bẹ́ẹ̀. Ìwọ náà fẹ́ lóra ẹ̀sán sọ ni mo wà fertile. Kò sí medical test kan tá a ti ṣe lórí àwọn méjèèjì. Gbogbo ẹ̀ náà kò sí nǹkan tó ṣe wọ́n, kò sí nǹkan tó ṣe wá ní wọ́n sọ. Ó ṣe wá jẹ́, look, mi ò sọ pé bóyá mo anything mo gbọ́ rúmọ bí kan àbí kíní kan. All I'm saying is bóyá o ní àwọn spirit kan tó ń tẹ̀lé ẹ tí wọ́n ti ẹ̀ mọ̀ ni àbí ìwọ náà ti ẹ̀, you understand what I'm saying? Mi ìfẹ́ kó di pé bóyá adẹ̀ ń gbọ́ mi sí omi òdó, àwọn oníbẹ̀ àpọ̀. Irú accusation wọlé lè Dad. Ọlá, òótọ́ ọ̀rọ̀ ni dáàdì ẹ̀ ń bá ẹ sọ. Sórí, tó bá jẹ́ pé àwọn ẹgbẹ́ ẹ̀ ni ò jẹ́ ká rọ́mọ bí inú ilé. Báwa bẹ̀ wọ́n. Káwa náà ká lè fi inú ṣoyún. Ká lè fi igbó mọ́kàn nílé bàbá ẹ̀. Jọba wa bẹ̀ wọ́n. Àbí? Dad, ṣẹ́rí ń sìn. No, ṣẹ́rí nǹkan tẹ cause. Ṣẹ́rí nǹkan tẹ fà. Torí pé ẹ ti pè mí jókòó ẹ̀ ń bá mi sọ̀rọ̀. Kí àwọn ẹgbẹ́ ṣe kí kọ́ wá ṣàbí àwọn. Dad, mi láì náà ọ̀gbà. Kọ́lá, òótọ́ ọ̀rọ̀ la bá ẹ sọ. Bàdùkẹ́ tiẹ̀ náà pọ̀ jù. Ṣé ó dá tí ó bá wo ọjọ́ orí wa àti Kọ́lá
kí òun àti dáàdi ẹ máa sọ kò dé tó bá tiẹ̀ máa sọ ṣé mo gbọ́dọ̀ máa sọ fún sí pé ìwọ ló sọ fún mi pé ó wà ní ẹgbẹ́ ṣé mo gbọ́dọ̀ máa sọ fún mẹ́ẹ̀ tó bá tiẹ̀ diplomacy ni ọgbọ́n la fi ń ṣe àgbà ló ń dànù yìí wọ́n kọ́ sọ̀rọ̀ gbà mí ẹgbẹ́ tó wà ní ẹgbẹ́ náà òun sì wọ́n máa bá gbé pé wọ́n gbé kan ní ẹgbẹ́ owó òfin fẹ́ lóko. a máa bẹ̀ wọ́n náà ni ẹ máa bẹ̀ wọ́n. a máa bẹ̀ wọ́n ni ó ṣàdé ká lọ́wọ́ bí. ọgbọ́n náà wà ní ṣe láìpẹ́ òun náà ni màá tó bá sọ̀rọ̀ ìlú tó bí mi màá bá sọ̀rọ̀ sáré torí tẹ̀ náà ni ìṣègùn bí yàgò bí wọn lásán kóun náà gbàgbọ́ lórí àbí ó dẹ̀ bí táyé lórí bí wọn náà lè kọ́ wọn gbogbo àwọn ṣe rí àwọn àmà yanjú rẹ̀. program wo. dọ́kúmẹ́ntì Obama tí wọ́n ní wọn. kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ kò sẹ́jọ́ lọ́wọ́ ẹ̀ rárá nígbà tó jẹ́ nígbà tó ti dé ó ti rí pé bákan náà lẹ́wà kálọ́ náà ti ṣèyanu lọ́dọ̀ tí a kọ́wọ́ ọmọ ìbáṣọ ṣùgbọ́n kò tí ì rí kọ̀ọ̀kan ó ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ó ṣe máa ń gọ̀gọ̀kugọ̀ báyìí ná kí ìṣẹ̀ ló ń fi lù ẹ́ yìí ná ewu làbọ̀rọ̀ máa ṣe àṣírù fún ìyá oníyà kí ló kàn tiẹ̀ pẹ̀lú ìyá oníyà ó ṣàlàyé fún wọn pé ìyá tiẹ̀ ti kú ni jọ ṣé ẹsẹ̀ ń dún Adéṣẹwà ni. kò sírú test tí a ti ṣe both nílẹ̀ yìí àti lókè ṣùgbọ́n ẹ wò wẹ́ ẹ má jẹ́ sọ pé mo ti gbà fọ́lọ́run ṣùgbọ́n mo kàn fẹ́ fi dá yín lójú pé mo ti gbé àwọn ìgbésẹ̀ tó pọ̀. ẹ sì yà jẹ́ today. ẹ rí i pé mi ti ẹgbẹ́ ìwé kalẹ̀ náà pé read and no play makes Jack a dull boy náà fún akọni kan argue kan rojọ́ díẹ̀. That's true. mo tẹ̀ ní kí n wá sáré sọ fún ẹ pé mo fẹ́ travel. àlejò láti bo. Haúsá ní tó ní ábíjí ìròyìn òtàmójúbà tẹ bá rí wọn nítorí tèmi bá sọ fún yín fúnra mi. ní bílíìfù ẹ̀yẹ wọlé lọ́kẹ́ lọ́wọ́ wọn. dẹ́rẹ́bà yóò mọ̀ kó yí èrè. igi àbáfẹ̀yìntì gbogbo ẹ̀gún ló jẹ́ bọ́kàn lólúwa because kò sọ̀rọ̀ níbi kankan. There's no friend, no, kò sọ̀rọ̀ níbi kankan. Aláàánú mi, jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi, ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí. Aláàánú mi, jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi, ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí mi. ayé yìí ilé ayé asán ìmúlẹ̀ mo fò òtún bá ń tẹ́ lásán ọ̀rẹ́ dání gan ìyẹn ọmọ tó pọ̀n ẹni abínibí náà ń dání ṣó ti gbọ́ ojú olójú mẹ́wàá kò lè dàbí ojú ẹni àwọn afojúfẹ́ ni máma fọkànfẹ́ ni kàkísà ń ta tàn tẹ́nitẹ́ni tó bá ń ṣe ọmọ wa tún máa fẹ́yìn this same people náà máa ṣe kí ẹ lẹ́yìn wà á tún gbé wọn ẹ tún máa lọ́jọ́ ṣe fàájì ìyàwó ilé gan ó lè máa jẹ́ lẹ́sẹ̀ as long as tó bá ti jẹ́ lẹ́ran ara ṣó ó máa dẹ́ ṣe people don't really wanna know how much you do for them they no mind bó wù ẹ kó kú tó bá tiẹ̀ ti jẹ́ pé ẹ lè bẹ̀rù àlàyé ẹ ṣáà tẹ̀ respect ọmọ rẹ̀. Aláàánú mi, jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi, ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí. Aláàánú mi, jọ̀wọ́ má ṣe kẹ̀yìn sí mi o. Aláàánú mi, ìwọ tó ti ràn mí lọ́wọ́ má kọjú ìjà sí mi. Kọjú ìjà sí mi. Zach Kane.